ọ̀rọ̀ tí gómìnà tẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, ọ̀rọ̀ tó máa ṣẹ̀ṣẹ̀ sọ nípa ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti lórí ẹni tí yóò di alága àgbà àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC tuntun. Ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá sọ mà ti di ariwo ńlá, èyí tó sì mú inú bí àwọn alátìlẹ́yìn àti olólùfẹ́ olórí oko káfàtà lórílẹ̀-èdè lásìkò yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní àárín ọdún 2010 sọdún 2019 tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò olóòlú, mínísítà for interior àná lásìkò ìjọba olóògbé Muhammadu Buhari, ọ̀rọ̀ wo ló sọ nípa àjọ elétò ìdìbò àti ètò ìdìbò ààrẹ ọdún 2027 tí ó wá di ariwo ńlá báyìí, èyí tó ń bí àwọn ọmọlẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú tó fi ń sọ̀kò ọ̀rọ̀ sí lórí ẹ̀rọ ayélujára. Ó mà ní lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tó wà nínú ẹ̀ yìí, ó ní ẹgbẹ́ kan tàbí ká pè wọ́n ní iléeṣẹ́ tí wọ́n jẹ́ Antenna Center for Policy and Leadership, ẹni tó sì ní òní Osita Chidoka tó náà ti fìgbà kan jẹ́ mínísítà lásìkò ìjọba ọ̀mọ̀wé Goodluck Jonathan. Òun ló gbé ètò kan kalẹ̀ láti jẹ́ káwọn alágbára àti olóṣèlú kí wọ́n sọ̀rọ̀ lórí àjọ elétò ìdìbò Nàìjíríà INEC àti àsìkò ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Lára àwọn tó pè léèyàn pàtàkì láti sọ̀rọ̀ níbẹ̀ òní Arẹ́gbẹ́ṣọlá wà, bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Zamfara gómìnà Dáúdà Lawal òun náà wà níbẹ̀, gómìnà ìpínlẹ̀ Anambra ọlọ́lá jùlọ Charles Soludo òun náà wà níbẹ̀. Nígbà tí wọ́n sì fún Arẹ́gbẹ́ṣọlá láàyè láti sọ̀rọ̀, ìní Arẹ́gbẹ́ṣọlá jẹ́ kó di mọ̀ pé àjọ elétò ìbò INEC wọ́n nílò àtúntò àti àtúnṣe sí ara wọn gidi, ìyẹn gan bá fẹ́ kí ètò ìdìbò ọdún 2027 kó jẹ́ tolóòtọ́ àti ètí yóò làmìlaka. Arẹ́gbẹ́ṣọlá ní àṣà kí àwọn ààrẹ tó bá wà nípò kó máa yan ẹni tí yóò jẹ́ alága àjọ INEC sí ipò olóléwu. Ó ní báwo ni ààrẹ tó fẹ́ dìbò yóò ṣe yan ẹni tí ò ní ṣiṣẹ́ fún sípò, ó ló ṣèwọ̀, kò ní í ṣerú ẹ̀ láyé, ẹni tí ó ṣiṣẹ́ fún ni yóò yàn gẹ́gẹ́ bí alága. Arẹ́gbẹ́ṣọlá wá ní ọ̀nà àbáyọ òun ni kí àwọn ẹgbẹ́ òṣèlú tán bá ti ní ọmọ ilé ìgbìmọ̀ asòfin márùn-ún nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, àwọn ni kí wọ́n máa yan alága tí ó darí àjọ INEC, àti pé báwọn ẹgbẹ́ òṣèlú náà bá tún wá gbàbọ̀dẹ̀ fúnra wọn, ó ló kù sọ́wọ́ ara wọn, tó sì ní pẹ̀lú eléyìí ètò ìdìbò yóò máa dára lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ tí Arẹ́gbẹ́ṣọlá sọ yìí, ó ní àwọn alátìlẹ́yìn Tinubu mà rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ipò fẹ́ kó gba agbára lọ́wọ́ Tinubu láti lè yan alága àjọ INEC tuntun, tó sì ń jẹ́ kó di mọ̀ wípé eléyìí ti fi hàn pé gbogbo ọ̀nà l'Arẹ́gbẹ́ṣọlá wà tí Tinubu ò fi ní ṣe sáà kejì, tó sì jẹ́ pé nítorí ọ̀rọ̀ yìí iná fi ń sọ̀kò ọ̀rọ̀ lu Arẹ́gbẹ́ṣọlá lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí.